ariwo ìdájọ́ òdodo ní baálé ilé kan alàgbà ọlámilékan sanyaolu ló máa ń béèrè fún báyìí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ èkó àti gbogbo ẹlẹ́yinjú ọmọ nàìjíríà lórí ìyà tó náà fi jẹ òun lórí ọmọkùnrin ẹ̀ tí ò ju ọdún 14 lọ ìyẹn mubarak sanyaolu èyí tí àwọn ọlọ́pàá tó fìbọn pa nínú oṣù kọkànlá ọdún 2021 tí ọ̀gbẹ́ni ọlámilékan sanyaolu tó sì ń fi omijé lójú bẹ ìjọba ìpínlẹ̀ èkó lábẹ́ gómìnà olúṣọlá babájídé sanwó-olú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti gbogbo ẹlẹ́yinjú ọmọ nàìjíríà pé kó gba òun ní ọwọ́ ilé ìwòsàn Lagos Mainland Hospital tí wọ́n gbé òkú ọmọ òun mubarak sanyaolu sí nítorí pé òkú ọmọ náà ó ti dàwátì ń bẹ́ẹ̀. fún àǹfààní àwọn tí ò mọ̀, inú oṣù kọkànlá ọdún 2021 ìní wàhálà kan ṣẹlẹ̀ lágbègbè command babalọsọ́nà ọmọrin àtọ̀nà àpájà ní ìpínlẹ̀ èkó. àwọn onímárúwá agbègbè náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de tó ń bá àwọn ọlọ́pàá fa wàhálà gidigidi. wọ́n ní ọ̀kan lára àwọn tó ń gun márúwá lọ ní làwọn ọlọ́pàá máa déédéé dá lọ́nà tí wọ́n ń béèrè àbẹ̀tẹ́lẹ̀ àti ẹ̀gbẹ́jẹ́ 100 náírà lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n nígbà tí wọ́n ní onímárúwá náà tó yarí pé òun ò lè fún àwọn ọlọ́kadà lówó lọ́rọ̀ dìjà láàrin wọn tí ọlọ́pàá kan tó sì padà yìnbọn pa onímárúwá. ọ̀rọ̀ yìí làwọn onímárúwá máa gbọ́ tó fi bẹ̀rẹ̀ wàhálà tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de. kódà wọ́n kọlu tẹ̀sán ọlọ́pàá mìíràn tó bà nǹkan jẹ́ kó tó di pé àwọn ọlọ́pàá padà rí wàhálà náà parí. àsìkò tí wàhálà ọ̀hún sì ń lọ tí ìbọn ń dún tako òun ni mubarak sanyaolu tí bàbá ẹ̀ fi sí ẹnu kọ́ṣẹ́ pé kó máa kọ́ iṣẹ́ láti lè jẹ́ èèyàn lọ́jọ́ iwájú. inú náà ń padà lọ sí ilé jẹ́jẹ́ ní nǹkan bíi ìrọ̀lẹ́, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀kan lára àwọn ọ̀tá ìbọn táwọn ọlọ́pàá yìn níṣẹ́ ló lọ bá mubarak sanyaolu tí ọmọkùnrin náà sì kú. ariwo kékeré kọ́ ló sọ ní orílẹ̀-èdè nàìjíríà ní ọdún náà, pàápàá ìpínlẹ̀ èkó. eléyìí ló sì jẹ́ ká ariwo náà kó ta sí etí àwọn ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó tó fi bẹ̀rẹ̀ pé àwọn gbọ́dọ̀ ṣèwádìí tó sì nìkan lọ gbé òkú mubarak sanyaolu sílé ìgbókùsí. ilé ìgbókùsí ìyẹn mọ́ṣúárì ti ilé ìwòsàn Lagos Mainland Hospital ni wọ́n gbé òkú mubarak sanyaolu sí láti bí ọdún 3 àti oṣù díẹ̀ sẹ́yìn. ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìwé ìròyìn Punch, ọlámilékan sanyaolu tó yàbá mubarak sanyaolu ní kàyéfì ńlá ló jẹ́ fún òun nígbà tó ń dé ilé ìgbókùsí mọ́ṣúárì tó gbọ́mọ sí lọ́jọ́ 14 oṣù kọkànlá ọdún 2024. ó lóun lọ síbẹ̀ láti béèrè fún òkú ọmọ òun láti sìnkú ọmọ òun, ṣùgbọ́n tó ní kàyéfì ló jẹ́ báwọn ilé ìwòsàn Lagos Mainland Hospital wọn láwọn ò rí òkú ọmọ òun àti pé wọ́n ti gbà wọ́n ti lọ sin papọ̀ máwọn tí wọ́n rí ẹni wá béèrè òkú wọn. ọlámilékan ní ọ̀rọ̀ yìí ó yà òun lẹ́nu àti pé agbẹjọ́rò òun tó ti kọ lẹ́tà sí mọ́ṣúárì náà ipa àwọn fẹ́ mọ ibi tá lọ sin òkú àwọn ọmọ òun papọ̀ mọ́ sí, ṣùgbọ́n tó ní kò dáhùn tí wọ́n sì ní ọ̀rọ̀ náà ó ti ní ọwọ́ nínú. ní báyìí bàbá mubarak sanyaolu ọlámilékan sanyaolu ó ti ń béèrè fún ìdájọ́ òdodo tó sì ń bẹ gbogbo ọmọ nàìjíríà àti ìjọba gómìnà olúṣọlá babájídé sanwó-olú wípé kọ́bọ̀ òun ṣèwádìí náà kó má ṣe jẹ́ kó pọ́n mọ̀ ń gbé bẹ́ẹ̀ kó má sì tó jẹ́ kí òkú ẹ̀ kó ráre.